Bàsírà sọdún lónìí o, kú ọdún òní o, ìwà Bọ́lárìnwá Àbẹ̀ní sọdún lónìí o. Bàsírà sọdún lónìí o, kú ọjọ́ bí rẹ̀, ìwà Bọ́lárìnwá Àbẹ̀ní o kú ọdún o. Ajá Bàsírà ẹ kú ọdún. Bàsírà ń wá Bọ́lárìnwá Àbẹ̀ní onífọdún èyí tó pin. Bàsírà mo bá ẹ yọ̀, mo bá ẹ dúpẹ́. Àṣeṣàmọ́dún ọmọ àpò ọjọ́ bí rẹ̀ tó bá ọ̀láyé wẹ́rẹ́. Tẹ̀mí ò ní bá ọ ní sàárè. Àbẹ̀ní ọlọ́dún ní ìmọ̀dún ẹ̀bọ́dún bá dé. Oyin mọ̀ tiẹ̀ nínú kókó igi. Èkùkú mọ̀ tiẹ̀ lárèrè. Àbẹ̀ní ilé okó ọjọ́ bí rẹ̀ tó bá ọ̀láyé. Àṣeṣàmọ́dún nínú owó. Nínú ọlálá pẹ̀lú dẹ̀ra ni àbùkù nìkan ọlọ́run nípa ọlẹ́kùn. Ìyá Rísíkọ́ọ̀tì títí láyọ̀ Àdùnní Ọlátúnjí ogún ọdún. Ìyá Ayẹkẹ́ Àdìó Ọlátúnjí onífọdún èyí sáàsé mọ́. Bẹ́ẹ̀ ṣe ní Ṣakí, bẹ́ẹ̀ lẹ́ni bòbódò lásò. Àbùkù oníkẹ́ wá ní sòde lọ. Òkú ọdún, ó kú yèdún ọdún ayọ̀ lọ́mọ àti àbùkù oníkẹ́ onídàgbàyà. Àbẹ̀ní àjọ ṣàmọ́dún o. Ọmọ Bọ́lárìnwá, ìwà Bọ́lárìnwá jọ ṣàmọ́dún o. Ìwọ náà ò ní tètè kú o, Àbẹ̀ní. Àwa náà ò ní tètè kú o. Gbogbo ẹ̀yin tẹ́ ń fẹ́ ta Àbẹ̀ní o. Àjọ ṣàmọ́dún o. Ajá Bàsírà, ìwà Bọ́lárìnwá Àbẹ̀ní mo fẹ́ rèlú àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ni. Àbẹ̀ní mo fẹ́ gbalẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ lọ. Ṣakí nílé ògùn ọ̀rọ̀kì. Adẹ̀ní ọ̀pẹja. Àbẹ̀ní àfiwọ́ wọn ò tiẹ̀ mú dòyì. Ẹ̀yin lọ́mọ òkè túlùtùlù tàǹbà sàbàrí ọmọ gbórúrú wájú ológun. Àbẹ̀ní ìwà Bọ́lárìnwá. Ẹ̀yin lọ́mọ ológun ọ̀kárẹ́. Àsàbàrí ọkọjà tọ́ba díjọ́ eré ẹran ní sólógùn bódíjọ́ ọjà kẹrin ní tí àsàbàrí kọ́ wálé. Ẹkùn bímọ síbi tí ajá ọ̀bọ̀lọ̀ gbélé bàbá yín. Ẹkùn bímọ síbi tájá ọ̀bọ̀lọ̀ tẹ̀. Ìwà Bọ́lárìnwá Àbẹ̀ní bàbá gbọ́ngọ́dì jíjẹ fẹ́ni tí wọ́n jẹ kiri. Ṣakí nílé ògùn ọ̀rọ̀ kí àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbá. Ìpàkó nípàkọ́lẹ̀ rí lé bàbá yẹn ní ẹlẹ́ni ní báyìí rí tẹ́ni. Àbẹ̀ní ológun òun lẹ gbójúlé. Àsàbàrí òun lẹ fẹ̀yìntì. Òun lẹ mọ̀mọ́ fẹ̀yìntì tẹ́ ìbúyà àjẹtẹ ìyẹn kọ́ńtà wájú ẹlẹ́yẹ. Àbẹ̀ní lẹ mọ̀mọ́lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Ògún ni yàrá yìí lágbẹ̀dẹ ìyẹ́rọ ń fẹ́ nìyẹn ọmọ àwùkọ́gbìnrin bí ẹ níyàyìn. Ṣùrùṣùrù àgbẹ̀dẹ mi ṣùṣù lọ́nà ẹ̀ tìrè. Ọmọ parun gandan kí n kúran ìran ire ní mògùn ara yìí lágbẹ̀dẹ akáàkátẹ́ alágbẹ̀dẹ abẹ̀mú sékélé. Àbẹ̀ní ní àwọn bàbá rẹ̀ mọ́ wà àwọn ò tí ì lọ. Àbẹ̀ní tó ń gbókè àwọn bàbá rẹ̀. Rẹ̀ ní mògùn alágbẹ̀dẹ ètẹ́wọ́ gbowó. Àbẹ̀ní bàbá yín àdálẹ̀ ká máa lọ ní. Ìbá tètè délé ayé. Yéyé Àdùnní ọmọ ẹni mẹ́ta ní bá máa ṣe. Yéyé Àdìó ìbásọmọ ẹlẹ́rẹ̀ mọ́ fọ́ọ̀gùn. Ìwà Bọ́lárìnwá san gbọ́. Ìbásọmọ alákàrà máa jẹ wọ́wọ́. Ìbásọmọ alágbẹ̀dẹ máa dún lójú máa dún lẹ́nu máa ṣàgbọ̀n ṣàlẹ̀ wóruwóru. Wọ́rọ́wọ́rọ́ bí alágbẹ̀dẹ ọ̀bá rọ́wọ́. Tọ̀lọ́kọ́ tálàdá ni wọ́n máa sọ lọ́nà oko. Wọ́n á ní èjì pọ̀jọ́. Ó ti fún mi lẹ́rìn jẹ èso ọ̀sọ̀gbẹ̀rì. Mo fẹ̀yìn dán òjé wò. Àbẹ̀ní yóò mọ̀ sí mọ̀ pé yẹn alágbẹ̀dẹ ọ̀rọ̀rin èrò akọ́mí ńlẹ́ máa fàárọ̀ wálé òní tí ibi ká. Ajá Bàsírà, ìwà Bọ́lárìnwá Àbẹ̀ní ìbẹ̀ níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀. Ọ̀sọ̀dún èyí kọ́ pẹ́ láyé. Kọ́ dára lẹ́wà bí òṣùṣù. Yéyé títí láyọ̀ onífọdún èyí tó pin lọ́wọ́n bá. Yéyé Ọlátúnjí tẹ̀mí ò ní bá onísàárè. Àṣeṣàmọ́dún nínú owó nínú ẹ̀kú balẹ̀ ọ̀rọ̀ ni. Àbẹ̀ní ẹ bá wa ká lọ Ṣakí òkun ọ̀rọ̀ kí.